tó mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ̀ ọ̀dùn bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ó mà ṣe o ṣèbára nǹkan tá à ń pariwo rèé tẹ̀ ní ẹnu wa rùn ara ẹ̀ náà lélẹ́yìí. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé agbésùmọ̀mí ti pa olórí olóṣèlú Zamfara tí wọ́n mú nígbà kan? Bẹ́ẹ̀ ni o, ìyẹn Zamfara political leaders, bẹ́ẹ̀ ni wọ́n ti pa o, wọ́n ti padà pààyàn, wọ́n ti pa lẹ́yìn ìgbà tí wọ́n gba mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún, ìyẹn 15 million fún owó tó máa fi filẹ̀ fún odidi oṣù márùn-ún ni wọ́n dẹ̀ lọ́ fi mú arákùnrin sí àhámọ́. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n máa padà pa ni o. Ṣèbá ń pariwo ń gbà yẹn wípé eléyìí tẹ́ ẹ ṣe yìí, ẹ tètè paná àwọn agbésùnmọ̀mí. Now olórí chairman PDP kan ni wọ́n tún yànkè ni wọ́n pààyàn báyìí. Ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ lódìdí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n dùbú arákùnrin ní ìrọ̀lẹ́ ìyẹn ọjọ́ 22 oṣù kẹjọ July. Bẹ́ẹ̀ ni ọjọ́ 22 oṣù keje ìyẹn ní ọdún 2025-22 July ni agbésùmọ̀mí dùbú ẹ̀ ní Mayaki Buyum ní ọ̀nà nígbà tó ń jáde lọ. Ibẹ̀ ni wọ́n ti rọ̀jò mọ́ sí ọkọ̀ rẹ̀, ó di kàkà. Bẹ́ẹ̀ bí agbésùmọ̀mí ṣe kọlu ọkọ̀ chairman of the PDP ìyẹn People Democratic Party ní Zamfara State nìyẹn o, ìyẹn ní Bokum Local Government Area ṣẹtiri. Chairman PDP nìyẹn o ni wọ́n jí gbé. Wọ́n jí chairman PDP gbé, wọ́n dẹ̀ ṣe kí ni, wọ́n dẹ̀ rí i pé wọ́n ṣe successful. Ẹ wá mọ́ pábánbá rí bẹ̀, àwọn olóṣèlú iná wọ́n ṣe ní ìṣó ẹnu ẹ̀ kú àmúmọ́ra ni. Wọn ò lè sọ̀rọ̀, kódà wọn ò lè dún pín láti ọjọ́ 22 oṣù keje ìyẹn July ọdún yìí ni wọ́n ti jí gbé o. Ìròyìn ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ti padà pa arákùnrin yìí, wọ́n ti padà pa o. Bẹ́ẹ̀ ni ìyẹn Honourable Mohammed Zalawuta, bẹ́ẹ̀ ni o, wọ́n ti padà pa tẹ́lẹ̀ rí nígbà tí wọ́n dùbú ẹ̀, wọ́n yìnbọn tó dẹ̀ fara káṣá nígbà náà. Ṣùgbọ́n sì ìròyìn ti tó wa létí pé wọ́n ti padà yọ̀ǹkè Mamuzu Zani Gwashi, who was kidnapped on the same day after part of his ransom was paid. Tí ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn, wọ́n ní Honourable Muazu Zani ìyẹn Gwashi ni a gbọ́ pé wọ́n ti padà yọ̀ǹkè àwọn náà o, nígbà tó jẹ́ pé wọ́n ti san díẹ̀ nínú owó tí àwọn agbésùmọ̀mí béèrè. Ẹ wá mọ́ pábánbárí bẹ̀, èyí tó wá tó kan ni lóminú ni pé wọ́n ti kọ́kọ́ ó ti dúró síbẹ̀ fún odidi oṣù márùn-ún, tó túmọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ san owó kan tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́kọ́ san owó kan tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n táwọn agbésùmọ̀mí ní kò tó. Bẹ́ẹ̀ ni òun ló ṣẹ̀ṣẹ̀ wá kúkú wá ní àwọn ẹbí ẹ̀kọ́ wọn ò rí owó míì bó ṣe akúkú yọ̀ǹkè arákùnrin yìí nìyí o. Àkekèké ayányányán ẹlẹ́rìí gbọ́. Ẹ wo, ṣé ká sọ pé tí Haúsá bá lajúlẹ̀ kí Fúlàní pa àwọn ènìyàn wọn tán, ìgbà yẹn ló máa tó ní ọpọlọ, ẹ máa negotiate lọ. Ṣèbẹ́ negotiate ni, ẹ kú negotiation. Ẹ wo ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi jáde nítorí wípé ọ̀dọ́mọkùnrin Démọ́lá ó ní kéde bá ní káyẹrí, ó ní káwọn òbí ẹ̀ náà mú mọ́ra bí àwọn tó ti ṣẹlẹ̀ sí náà ṣe mú mọ́ra. Àfi kọ́lọ́hún kó gbà wá ni o. Bẹ́ẹ̀ lélẹ̀ ní mo mọ̀ pé Haúsá ni ẹni tí wọ́n pa yìí, bóyá torí ẹ̀ ni wọ́n ṣe pa á. Nígbà tí ò ṣe Haúsá gan, wọ́n pa anybody. Ara tá à ń sọ pé ètò ààbò ti mẹ́ẹ̀.
ètò ààbò ti mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́nu wa rùn ẹni rọ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń ka àtẹ̀jíṣẹ́ Abdullahi ó ní ṣe rí àwọn ènìyàn yìí ó ní they are doing this is Fulani people ẹ̀gbọ́n ó ní àwọn tó ń ṣiṣẹ́ láàbì pé Fúlàní ni wọ́n o ẹ̀ ti bẹ́ẹ̀ wọ́n tún padà pa odidi Haúsá yìí ìyẹn alága fún ẹgbẹ́ PDP ní Zamfara ẹ̀gbọ́n wọn ní Sheikh Gumi ṣẹ́ẹ̀rí Matawalle ṣẹ́ẹ̀rí ẹ̀yin tẹ́ ń ṣalátìlẹ́yìn fún àwọn ẹranko wọ̀nyí mo mọ̀ pé ẹ máa rí o kẹ́yìn náà lè mọ̀ wípé mákànmákàn ni ó bẹ́ẹ̀ni oyè tó kan aráàwò ó ṣeéṣe kó kan ará Ẹdẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Yaro ó ní mi tí ẹ gba Bella Matawalle o I don't trust Bella Matawalle over the attitude of agbésùnmọ̀mí in Nigeria ó ní òun ò lè garanti pé kò sínú ẹ̀ pé kò sínú alátìlẹyìn mo kàn fẹ́ sọ pé I want to say this why it is that 98% agbésùnmọ̀mí happen in Nigeria and the world at large are our Muslim brothers mùsùlùmí lélẹ́yìí ó ní ó fi wá ìtìjú ni pé àwọn mùsùlùmí ni wọ́n á lò máa fi máa ṣiṣẹ́ láabi bẹ́ẹ̀ Matawalle wọ́n ní iṣẹ́ rí o ṣe rí n tẹ́ ẹ gbìn sílẹ̀ ọmọ ẹni tó gbèbù ìka ni ọmọ ẹ̀ náà á jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ náà á jẹ́ ń bẹ̀ ṣẹ̀rípẹ́ yìí náà ti kí ni ó ti kàn yín báyìí mo sọ pé kó má jẹ́ ẹ̀yin gangan ló tún kàn bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ Gumi á dẹ̀ máa sọ̀pọ́ọ̀tì bẹ́ẹ̀ ni Gumi á máa sọ̀pọ́ọ̀tì mo sọ ó jẹ́ kí Gumi rí eléyìí kó lè mọ̀ pé kò jẹ́ kó máa sọ̀pọ́ọ̀tì àwọn ẹranko pípa nìkan pa wọ́n bẹ́ẹ̀ ni o Gumi ó máa sọ̀pọ́ọ̀tì ó ti ṣojú ẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ báyìí wọ́n ti fẹ̀mí arákùnrin náà ṣòfò dànù lẹ́yìn tí mílíọ̀nù 15 ti kọ́kọ́ bọ́ lára àwọn ẹbí ẹ̀ síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn o wọ́n padà pa náà ni àfi kórí kó máa ṣọ́ wa o ètò ààbò ti mẹ́ẹ̀ ẹni rọ ẹnu wá rùn ṣe ti wá rí báyìí ẹ wo ìyá mi bàbá mi ẹ bá wa like ẹ bá wa share ẹ wo ẹ bá wa bó kó lọ fàáfà ẹ subscribe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń kí i pé a máa bẹ ọ bẹ́ẹ̀ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni tó bá wá láò ní dé ńkọ́ ó mà láò ní dé bá God bless Yorùbá Nation ọlọ́run abùkún orílẹ̀-èdè wa la fi ń kí i pé ó dàbọ̀.